This is Iwo Road Express. Orí òpópónà márosẹ̀ ti Iwo Road ní ilé ìtawà ní ìlú Ìbàdàn. Mo mọ̀ pé tí ẹ̀yin bá ti gbé Ìbàdàn rí tàbí ẹ ti kọjá ní Ìbàdàn rí àbí ẹ ń gbé Ìbàdàn lọ́wọ́lọ́wọ́ báyìí, mo mọ̀ pé ẹni bá mi jiyàn tí máa sọ pé ọ̀nà tó burúkú jù lọ ní ìlú Ìbàdàn òun ni ilé ìtawà lórí ẹ̀ yìí. Bẹ́ẹ̀ sì ni ìkan nínú àwọn ọ̀nà tó ṣiṣẹ́ jùlọ ní orílẹ̀-èdè wa Nàìjíríà òun náà ni àwa yìí. Nítorí pé ọ̀nà yìí ṣe kókó, ṣe pàtàkì sí Ìbàdàn gidi gan. Torí pé ọ̀nà yìí já sí ìlú Èkó, ó já sí Ìjẹ̀bú Òde àti Ṣàgámù ní gúúsù Ìbàdàn. Bẹ́ẹ̀ ló sì já sí Ọ̀yọ́, Ògbómọ̀ṣọ́, Ọ̀fà àti Ìlọrin ní àríwá. Ọ̀nà ìkan náà tá à ń sọ yìí náà ló já sí Ifẹ̀, Òṣogbo, Adó Èkìtì, Iléṣà, Òkèní, Àkúrẹ́, Auchi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní ìlà àti sùn, which tí àwọn eléyìnbó ń pè ní East ní ìlú Ìbàdàn. Gúúsù tí mo sọ lẹ́ẹ̀kan is South. Àríwá tí mo sọ lẹ́ẹ̀kan jẹ́ North. Ṣé ti rí pé ọ̀nà tí mo ń sọ yìí já sí ọ̀pọ̀lọpọ̀ ibi tó pọ̀ gan. So ìdí rèé tí ọ̀nà yìí ṣe kókó tó ṣe pàtàkì nítorí pé tó já sí ọ̀pọ̀lọpọ̀ ibi níta Ìbàdàn. Bẹ́ẹ̀ sì ni kò yéé ṣe ọ̀nà tó burúkú jùlọ. Ọ̀nà yìí ń pa èèyàn 100,000 tí ò bá lé èèyàn nípa ásídẹ́ǹtì ní ọdọọdún. Ṣé kí n má parọ́ tán yìí? Ọ̀nà yìí nìkan ni ẹ ní sábà rí ọlọ́kadà tó ń kọjá lórí ẹ̀ ní ìlú Ìbàdàn. Gbogbo ibi lọ́lọ́kadà máa ń wà ní ìlú Ìbàdàn, ṣùgbọ́n orí ọ̀nà yìí nìkan ẹ ní sábà rí ọlọ́kadà tó kọjá nílẹ̀ lélẹ̀ tó júwe bí ọ̀nà yìí ṣe burú tó. Ṣùgbọ́n ó dà pé àwọn ìjọba ti bẹ̀rẹ̀ iṣẹ́ ní orí ẹ̀ tí ó dẹ̀ máa tó ọdún 2022 kí wọ́n tó parí ẹ̀. Ṣùgbọ́n kó tó di ọdún 2022 tó máa parí ẹ̀, mo mọ̀ pé àwa ń preach fún yín pé kí ẹ wá sí ìlú Ìbàdàn, and a dẹ̀ mọ̀ pé safety yín ó jẹ wá ní ogún àti ṣe oríṣiríṣi ibi tí ẹ lè wá ní ìlú Ìbàdàn. A mọ̀ pé safety yín jẹ wá ní ogún. Reason tá fi ń ṣe fídíò yìí nìyẹn pé tó bá jẹ́ àlejò ní tí ẹ wá sí Ìbàdàn, a fẹ́ kẹ́ ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ gidi ní orí ọ̀nà yìí, àti pé ọ̀nà yìí ò kí ń ṣe ọ̀nà téèyàn máa ń fi tajútajú rìn, nítorí wípé oríṣiríṣi ọkọ̀ ńláńlá ló máa ń rin ọ̀nà yìí náà, because ọ̀nà yìí jẹ́ ọ̀nà kan gbòógì tí wọ́n fi ń kó oúnjẹ oríṣiríṣi nǹkan wá láti gúúsù àti àríwá orílẹ̀-èdè yìí sí ìlú Ìbàdàn àti àwọn agbègbè Ìbàdàn bíi ìpínlẹ̀ Ọ̀yọ́ ní gbogbogbò, àwọn bíi ìlú Ọ̀yọ́, nǹkankan, Ifẹ̀. Orí ọ̀nà náà ni wọ́n fi ń gbé oúnjẹ, èrè oko, tẹkinọ́lọ́jì ìgbàlódé, oríṣiríṣi nǹkan tí wọ́n fi ń ṣe ní Ìbàdàn. Ẹ dẹ̀ mọ̀ pé ọ̀nà yìí nìkan náà ló já sí ìlú Èkó. So gbogbo nǹkan tó ń bọ̀ láti àríwá, láti ìwọ̀ oòrùn àti ìlà oòrùn àti gúúsù, gbogbo ẹ̀ pátá orí ọ̀nà yìí náà ni wọ́n gbàgbé kọjá lọ sí ìlú Èkó. So eléyìí explain fún wa bí ọ̀nà yìí ṣe pàtàkì, tó ṣe kókó tó. So ọ̀nà yìí ò kí ń ṣe ibi tí jẹ̀lẹ́ńkẹ́ ni. Ẹni mo wá fẹ́ rọ àwọn ìjọba wa pé tí wọ́n bá parí ọ̀nà yìí, wọ́n jọ̀ọ́ kán jẹ́ kí ilé ìwòsàn kó wà yíká agbègbè ọ̀nà yìí, nítorí pé kí ni, kò sí ilé ìwòsàn kankan tó tóbi gbòógì tí ó ń kétà fún ọ̀nà yìí. Bí ọ̀nà yìí ṣe burúkú tó, kò sí ilé ìwòsàn kankan gbági tí láburú bá ṣẹlẹ̀ ní ìsinyìí,
kẹ́ tó rí ilé ìwòsàn tàbí ọlọ́pàá tàbí nǹkan kan tó máa wá kì í ṣọ̀rọ̀ 1 hour sí 2 hours ṣe mọ̀ pé ẹ̀mí sì ti lè bọ́. Káàárọ̀ ìjọba bí wọ́n ṣe ń ṣe ọ̀nà yìí wọ́n make provision fún nǹkan tá à ń sọ yẹn náà. So kò ní jù báyìí lọ lórí eléèlé ní ṣùgbọ́n kó tó dìgbà míì Joe Adétọ̀nà ní orúkọ ti èmi. Bẹ́ẹ̀ ni ẹ sì lè wá mi lórí Instagram gẹ́gẹ́ bí @geography_. Ònlẹ̀ ń wò lójú screen nìyẹn. Kò ní jù báyìí lọ lẹ́ni kó tó dìgbà míì gẹ́gẹ́ bí ṣe wà. Ẹ má gbàgbé láti fẹ́ràn ara yín jọjọ. Ó dàbọ̀.